irú nǹkan báyìí tí Nàìjíríà ń là kọjá yìí ó ti ṣẹlẹ̀ nínú Bíbélì ni. Ẹ jẹ́ kí láì gbà yín ní èyí kí n tọ́ka sí àpẹẹrẹ kan. Ẹ pé ìlú kan wà táwọn pè ní Nínéfè. Nínéfè ó jẹ́ ìlú tó kọ́ fẹ́ràn ìdára bí Nàìjíríà yìí. Ẹ rí ṣùgbọ́n ìwà ìṣe wọn ti gbogbo òǹkùlùkù bọ́ọ̀nà tiẹ̀ wọ́n ṣe nǹkan tí ó tọ́. Ìdààmú wà láàrin ìgbìyànjú wà nínú ìlú yìí ṣùgbọ́n jẹ́ ìlú tó Ọlọ́run fẹ́. Ọlọ́run wá pé Jónà pé wá lọ sínú ìlú yìí. Jónà ọ̀sẹ̀sẹ̀ wọn lọ bí àwọn ìrìnsẹ̀ Ọlọ́run ṣe wà lórílẹ̀-èdè tó yẹ pé wọ́n ké tantan àáfà ké pásítọ̀ ké wọn kálukú ń bọ̀ ní ẹtì ẹ̀ lọ. Nípa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lágbàáyé pé bọ́ǹbù dún bìkan ni wọ́n para wọn bìkan ni wọ́n jíyàn gbé ni àwọn nǹkan wọ̀nyí kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ ṣùgbọ́n kò pọ̀ tó báyìí. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé nìsín ni wọ́n ń kérora ibòmíì ń bẹ àwọn míì jẹ gàba lé wọn lórí ń bẹ so in tó sì fà á àwọn nǹkan tí àwa náà ti mọ̀ ni kò sí ń tọ́fà tó ju ẹ̀ṣẹ̀ lọ gbogbo ohun tá a ṣe tá a fi dẹni ìparun ọlọ́mọdé á ṣe. Àmín. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. Ojúwòye ètò tó fún ni nímọ̀ bọ́rọ̀ bàtà gbogbo ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni ojúwòye tirẹ̀ o. Ojúwòye lẹ́tọ̀ ètò lójúwòye. Ọkọ ìyá ẹ̀ ni bàbá ni àlè ìyá ẹ̀ ni bàbá ni. Èèyàn wa nílé tẹ̀wọ̀n àjákèjádò orílẹ̀-èdè àgbáyé orí ètò yìí ti wa òjì ìwòye náà làwọn abẹ́ta sí kẹ̀kẹ́ lọ́rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti àkókò lórílẹ̀-èdè wa Nàìjíríà àti jákèjádò orílẹ̀-èdè àgbáyé ṣe bàbá òbí ìlú ṣe yí lásìkò yìí bí nǹkan ṣe lọ lásìkò yà rí pé tolórí tẹlẹ́mù ló ń pariwo lórílẹ̀-èdè Nàìjíríà pé nǹkan ò lọ déédéé bó ṣe yẹ kó lọ bákan náà sì ń fi ẹ̀hónú hàn sí ìjọba ilé yẹn gbé wa wá jáde lórí ìtòyè tó wa Ojúwòye pé ká bá àwọn èèyàn lọ́hùn sọ̀rọ̀ pé kí ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ gan tí ó rẹ̀ ti ṣẹlẹ̀ nígbà láwọn ìgbà kan rí kí ni ìrírí wọn ní àwọn ìgbà kan tán lè fi bá wa sọ̀rọ̀ nígbà yí àwọn òjíṣẹ́ Ọlọ́run kan rí ni o tó wà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì bí àbótiwà nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá mọ̀ sí Kùránì bí náà ni à ń pẹ̀kẹ́ lórí ìtòyè tó wa Ojúwòye wọn náà ló gba wá sọ́dọ̀ alàgbà wa kan lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí a ti ń bá wọlé tí ètò wa Ojúwòye ẹ jẹ́ lókàdókè lọ́nà kí wọ́n gbàlejò wa wọlé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. Ẹ káàbọ̀ sórí ètò wa Ojúwòye nìkànnì Jígí Alára bóyá fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn téyìn wò wá lórí ètò wa Ojúwòye ìkànnì Jígí Alára náà lẹ́wà ẹ̀sìn lẹ́yà ìkànnì kẹrìnlélógún tó kúkú jẹfẹ́gbẹ́ tó gbà gbogbo ní báyìí lórí ètò lónìí ohun tá máa ń pa ìkẹ́lù náà lónìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ jákèjádò gbogbo orílẹ̀-èdè àgbáyé kí ni Ọlọ́run sọ nípa rẹ̀ kí ni àwọn tó ti ṣẹlẹ̀ àwọn wo ló ti ṣẹlẹ̀ sí rí bóòlù ó sì ẹ̀sẹ̀ rí lápọ̀dọ̀ tí ń bẹ̀ ojú wo ni àwọn ènìyàn náà àwọn èèyàn náà àwọn ọ̀fọ́ Ọlọ́run àwọn ọ̀fọ́ Ọlọ́run tòótọ́ ojú wo ni wọ́n fi wò ó jẹ́ kí ni ọ̀rọ̀ Ọlọ́run
nípa rẹ̀ tó ti wáyé nígbà nọ́mbà yí àwọn kan rí ṣé bẹ́ẹ̀ ló ṣe láyé òde òní kí ni ìrètí wa lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ni àbùdómọ pẹ̀kẹ́ lórí tètè wa Ojúwòye lónìí mo ti wà pẹ̀lú àfa àwọn àwọn tó jẹ́ pé onímọ̀ ni wọ́n bẹ́ẹ̀ni sọ́hun kò sínú ọ̀rọ̀ wọn tó jẹ́ pé tó bá lè yá kéwú ó sì mọ kéwú ó kéwé àwọn náà ni à ń pè bẹ́ẹ̀ mọ́ pé a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ báyìí a kì í ṣáájú rẹ̀ pẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ kí n mọ tàkùtò béèrè náà sí wọn lọ́wọ́ tàwa yìí mò ń bọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. Ẹ jẹ́ kí n máa kí yín báyìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àfáwà ẹ bá wa dárúkọ nípa àwọn àlẹ́ tó ń wò wá. Orúkọ tèmi ni Ustaz Mutihullah Oríyọmí Abdulgani tí mò ń gbé ní Mọ́tàlá Òkè Adó Ìbàdàn. Ẹ ṣé púpọ̀ àfáwà torí ọ̀rọ̀ Ọlọ́run ọba Allah náà ló gbọ́ àdọ́dọ̀ yín lénìí bí tá a ṣe fẹ́ mọ tàkò tó béèrè sí wa lórí ojú òwòye ojú tàyàn fi ń wo gbogbo tó ṣẹlẹ̀ lásìkò yìí lórílẹ̀-èdè àgbáyé nílẹ̀ wa Nàìjíríà àti gbogbo agbègbè pátápátá ẹgbẹ́ kọ́kọ́ bèrè báyìí pé gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé ìlú kan ogun ṣẹlẹ̀ ń bẹ̀ ibì kan àwọn ń jìyàn gbé wọ́n pààyàn bó ṣe wù wọ́n lásìkò yìí ṣé ó ti wà bẹ́ẹ̀ látàyé àwọn ànábì kan rí àbí bó ṣe ṣẹlẹ̀ àṣẹ ìdájọ́ Ọlọ́run ṣé àìnígbàgbọ́ sọ́lọ́run àìparapọ̀ sọ́dọ̀ Ọlọ́run ló fi lé jẹ́ gbogbo ẹ̀mọ́ ṣẹ̀ káàkiri àgbáyé wọ́n ń bọ́ọ̀mù bìkan lónìí gbogbo ẹ̀ṣẹ̀ pò ló ṣe rí gangan ojú ò lẹ́yìn fi wò ó. Adúpẹ́ fọ́lọ́run atọrọ kí àjìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá já sí pé ọ̀rọ̀ gbogbo àgbáyé la kọ́kọ́ fẹ́ sọ nípa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lágbàáyé pé bọ́ǹbù dún bìkan ni wọ́n para wọn bìkan ni wọ́n jiyàn gbé ni àwọn nǹkan wọ̀nyí kìí ṣe pé ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ ṣùgbọ́n kò pọ̀ tó báyìí pípọ̀ tó jẹ́ ọ̀pọ̀ báyìí ni pé ayé ń tán lọ nìyẹn gbogbo tó bá ní bẹ̀rẹ̀ náà ni ó lópin tí nǹkan bá bẹ̀rẹ̀ tó bá di pé nǹkan yẹn ń parí oríṣiríṣi àwọn ìṣesí tó yàtọ̀ sí in tó bá tó fi bẹ̀rẹ̀ náà lẹ́ padà máa rí ìlọ́fà tó fi já sí pé gbogbo àgbáyé àfàwọn ìlú kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé ní ìsìn ni wọ́n ń kérora ibòmí ń bẹ àwọn míì jẹ gàba lé wọn lórí ń bẹ so in tó sì fà á àwọn nǹkan tí àwa náà ti mọ̀ ní kò sí tó fà tó ju ẹ̀ṣẹ̀ lọ gbogbo ń táàṣì táàfi dẹni ìparun ọlọ́mọdé á ṣe. Àmín. Ẹ ṣé púpọ̀ lórí ètò wa Ojúwòye náà la wà ní ìkànnì Jígí Alára ó lẹ́lẹ̀kọ́ ti àfọwà Mutihullah Ta'ala kan ti bá wa mẹ́nu bà lórí ohun àkọ́kọ́ náà ni pé ẹ̀ṣẹ̀ náà ló ń fa ọtí pé ó fi dá rúgúdù sí gbogbo orílẹ̀-èdè àgbáyé ẹ jẹ́ ká lókè lọ́nà mú ń bọ̀ tó ẹ káàbọ̀ padà sórí ètò wa Ojúwòye ní ìkànnì Jígí Alára ojú ta fi wo ọ̀rọ̀ tó ṣẹ̀ lásìkò yìí náà lọ́jọ́ ká gbẹ́ ọ̀dọ̀ àwọn àfà àwọn onímọ̀ wá láti bá wa pẹ̀kẹ́lù láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wa ká lè ní ìrètí sí ohun tó ṣẹ̀ lásìkò yìí àfà Mutihullah ẹ jẹ́ ká béèrè bẹ́ẹ̀ pé lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a báyìí ní àkópẹ́kópẹ́ yìí ni ọ̀rọ̀ protest táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní jáde pé end bad government báyìí ló ṣe tẹ́ inú àwọn olùtọ́ táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn lórí pé nǹkan wọn nǹkan rí báyìí a sì dojúkọ ìjọba báwọn ìjọba orílẹ̀-èdè wa ni wọn ṣe ń tá a fẹ́ àwọn tá a dìbò yàn ni wọn ṣe tí ìlú fẹ́ tàbá wà wò ṣé àwọn ìjọba ló yẹ ká dojúkọ ni àbúrò ọ̀rọ̀ Ọlọ́run àbí ṣọ́lọ́ ń fi wọ́n ṣe pàṣán fún wa ní tó látàrí pé ẹ̀ṣẹ̀ tá a dá bóòlù ṣe ojú wò lẹ́yìn fi wò bàbá. Adúpẹ́ fọ́lọ́run ṣé ẹ rí tá bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ Nàìjíríà ká tiẹ̀ tó sọ̀rọ̀ protest rárá àyà kan bẹ́ẹ̀ nínú Qur'an tá bá lọ wọnú Suratu Nahali
Quran chapter 16 verse 112 àyà yẹn ń tá a lè rí pọ́ sọ náà ní ọ̀rọ̀ Nàìjíríà torí pé Ọlọ́run ní bada listi azab al-basmala Ọlọ́run ní wadaraba Allahu masalan qaryatan kanat aminatan mutma'innatan yatiha rizquha ragadan min kulli makan fakafarat bi an'amillah fa'adhaqaha Allahu libasal ju'i wal khawfi bima kanu yasna'un. Ọlọ́run ní òun fi àpèjúwe ìlú kan lélẹ̀ fún yín. Ìlú wo ni ìlú yẹn? Ìlú tó jẹ́ sí pé kanat aminatan mutma'innatan, ọkàn wọn balẹ̀ nínú ìlú wọn, ọkàn wọn balẹ̀, béèyàn fẹ́ rìn lóru yóò rìn lóru, bó fẹ́ rìn lọ́sàn yóò rìn lọ́sàn, bó fẹ́ travel láti ìlú kan sí ìlú kejì yóò travel, kò ní sí wàhálà kankan, wọ́n máa jẹ bó ṣe wù wọ́n, wọ́n mú bó ṣe wù wọ́n. Bí nígbà náà lọ́hùn, nígbà tí Nàìjíríà bẹ̀rẹ̀, béèyàn bá gbàlejò wọ́n a máa pẹ ẹdìẹ torí àlejò, wọ́n a máa pẹran torí àlejò. Kódà tọ́mọ ẹlòmí bá ti léèwé dé, wọ́n pẹran, wọ́n pẹ ẹdìẹ. Bó bá lọ bá ẹ̀gbọ́n rẹ̀ lálejò, àbọ̀wọ́ lọ bá bọ̀dá rẹ̀ lálejò, àbíwẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ wá bọ́ lálejò, wọ́n ní ó yẹ mú ẹran kan ipá, ẹmú adìẹ kan ipá, ẹgún yẹn fún ẹ ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n ní ìsìn ẹni tó lọ bá lálejò gan só ti rẹ́ran jẹ àbú, só ti rí ẹdìẹ jẹ débi pé yóò wà pẹ̀dìẹ fún ọ. Ìgbà náà ti lọ lórílẹ̀-èdè, àwọn èèyàn mú mílìkì bó ṣe wù wọ́n, wọ́n jẹja bó ṣe wù wọ́n, wọ́n jẹran bó ṣe wù wọ́n. Ẹlòmíì orí ẹja yóò gé sọnù, àwọn òkè ń jẹ orí ẹja ní ìsìn gan, orí ẹja gan ẹlòmíì wá káàkiri tí ò tí ì rí jẹ. Ọlọ́run ní ìlú kan ń bẹ bẹ́ẹ̀ tó yẹ pé òun dá wọn lọ́lá, wọ́n fọkàn balẹ̀, yá tí a rí síkò àárọ̀ gàdá mi kú lè mọ̀ká, gbogbo ọ̀nà nígbà rí àsìkì, gbogbo ọ̀nà nígbà rí nǹkan jẹ, nǹkan wọlé, àná ń dáko, gbogbo ẹ̀rọ ọrùn fún wọn. Kódà nígbà náà lọ́hùn tá à ń sọ yìí, àwa lè kéré ńgbà náà sì gbọ́njú bá díẹ̀ ńbẹ̀. Wọ́n ní ọkọ̀ kan tí ní Nàìjíríà, wọ́n nílẹ̀ Yorùbá ẹ̀, wọ́n ní ọkọ̀ tí wọ́n máa ń pè ní ọkọ̀ bólókù palẹ̀mọ́. Ọkọ̀ bólókù palẹ̀mọ́? Yorùbá bá ṣe tí wọ́n bá ṣe ìnáwó òkú tán nígbà náà, gbogbo oúnjẹ tó bá ṣẹ́kù ọkọ̀ ni wọ́n kò tí wọ́n lọ rù dànù, tí wọ́n lọ rù oúnjẹ náà dànù. Kódà ńgbà náà lọ́hùn kò sí ọkọ ìyàwó kan tí ó máa fẹ́ sòkú àná tí ò ní fa màálù wá. Ọkọ ìyàwó mélòó lọ́lágbára ti ra màálù nísìn? Ọkọ ìyàwó tí ọba tí kàátò láti ra màálù pé wọ́n fẹ́ sòkú àná kò tí tó ọkọ ìyàwó jẹ́ ńgbà náà lọ. Wọ́n sá ń gbádùn ní yìn bó ṣe wọ́n ò tí ẹ̀ wú ẹ̀yìn, wọ́n ò wó lórílẹ̀-èdè wọn àwọnú pípò lọ ló ṣe rí. Wọ́n ká gúsà ń gbádùn gbà náà ni. Ọlọ́run ni yá tí a rí síkò àárọ̀ gàdá mi pó á sì kí ìjẹ́ wọn gbogbo ọ̀nà nígbà wá fàkáfàrà ti bẹ̀rẹ̀ ní òmìnira. Wọ́n wá ṣe àìmoore sọ́lọ́run, wọ́n ṣe kèfèrí sọ́lọ́run, wọ́n àmóore Ọlọ́run, wọ́n ń ro oúnjẹ dànù gbà náà, wọ́n hùwà bàjẹ́, wọ́n ń ṣe sìná, wọ́n ń kówó ìlú náà, wọ́n ń jẹ dúkìá ọmọ òrukàn, gbogbo àbàjẹ́ ni wọ́n ń ṣe. Ọlọ́run ní fa'adhaqaha Allahu libasal ju'i wal khawf. Lẹ́yìn ìgbà náà tó já sí pé wọn oore tọ́lọ́run ṣe fún wọn lò dáadáa. Tó oore bá ń bẹ lọ́dọ̀ èèyàn kéèyàn lò dáadáa ni. Oore tí ń bẹ fún ara Nàìjíríà ńgbà náà lọ́run tí wọ́n ń gbádùn, àwọn òṣìṣẹ́ ìjọba wọn gbowó owó wọn nígbà tí mi bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ nílé kí ó wá kan lókè Adú Sirajuddin, 1,000 naira ní sálárì tí wọ́n san fún mi ní 2001. 1,000 naira. Ọjọ́ mẹ́ta mo fi ń kọ́ wọn, ìrọ̀lẹ́ sí bí gbogbo tí mo fi ń kọ́ wọn ò tó wá bí wọ́n ká sọ pé wákàtí kan àbọ̀, aago 4 àbọ̀ sí aago 6, Monday, Tuesday, Wednesday, ìráyè ní Saturday, Sunday. Ọjọ́ mẹ́ta ni màá fi kọ́ wọn. Wọ́n fún mi ní 1,000 naira. 1,000 naira yẹn ní 2001 ní o, ní 1,000 naira sálárì iṣẹ́ oṣù kan. Tí n bá fi gbogbo 1,000 naira ń jẹ, ìyìn ní jẹ́ tán tó ṣe òfin parí. Ẹ wá wo 2001 sí 2024 ní ọdún mélòó náà ni ẹwú. Ṣé 1,000 nísìn kò yóò géńdé ẹnìkan láti fi jẹun nísìn? Bẹ́ẹ̀ni. Tẹ́ni ó sì ṣe oṣù kan kó tó gbà. Ọlọ́run nítorí pé ọmọ Nàìjíríà ṣàìmoore, fa'adhaqaha Allahu libasal ju'i wal khawf. Ọlọ́run wá fún wọn ní pàṣán ebi àti páyà. Nígbà gbogbo wà táwọn wí táago 4 bá ti lù everybody ó ti máa jáde láago 4. Ní ìsìn táago 5 bá lù ẹni tí ó bá láyé ò lè jáde láago 5 nísìn fún ìpáyà. Ọlọ́run lóhun ló ń ṣe bẹ́ẹ̀ bima kanu yasna'un torí ìwà àbàjẹ́ tí wọ́n hù. Ó di pé ọkùnrin bọ́kùnrin ló pọ̀, obìnrin bóbìnrin ló pọ̀, bàbá tó ti darúgbó ọyọ́ máa rí ipò mékèèké, gbogbo àwọn àyùn náà ló fa wàhálà.
pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí báyìí lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ sọ fún àwọn ọ̀dọ́ táwọn náà ń gbé sùnmọ̀mí káàkiri pé àwọn ò ní gbà tán fífẹ́ fi tipátipá gba tí ó ti gbà lọ́wọ́ ìjọba àmọ̀ràn wo lẹ lè gbà wọ́n àti pé kí ni ọ̀nà àbáyọ sí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ látàwá yìí. ọ̀nà àbáyọ sí ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa yìí ọ̀nà tí ò le rárá ni òun náà ni gbogbo apáta ká padà sọ́dọ̀ Ọlọ́run ẹ rí i pé nígbà tá a sọ̀rọ̀ ànábì wa Nuhu alẹ́ kan alayhi salatu wassalam ní tó sọ fáwọn ìjẹ́ náà ni pé ká máa tọrọ àforíjì nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man lasima istighfaran ja'ala Allahu lahu min kulli hammin farajan wa min kulli dikin makhrajan aw kama qala rasul ó ní ẹni tó bá dún ní mọ́ kó máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run gbogbo bí fún pínpín rẹ̀ gbogbo olè kókókó rẹ̀ yóò rọ̀ náà àbáyọ ń bẹ̀ so táwọn náà bá tọrọ àforíjì tá a sì kúrò nídìí ìwà ẹ̀ṣẹ̀ tá a kúrò nídìí ìwà àbàjẹ́ gbogbo tá a bá sọ fọ́lọ́run ní ó ṣe bá wọ́n ní kàmọ́ yakunu limurabbi yakunu limurabba bí ẹni tí ń darí èèyàn bá ṣe rí náà lẹ́ni tí wọ́n ń darí ó ṣe rí bẹ́ẹ̀ tí wọ́n ń darí bá ṣe rí náà lẹ́ni tí ń darí wọn ó ṣe rí gbogbo àti gbogbo àwọn gọ́vnà ni pírẹsidẹ́ǹtì ni mínísítà ni ààrẹ tí wọn láti bìkan ó ń bẹ nínú wọn táàjọ ń jẹ táàjọ ń mu mò ń wo advisor kan lẹ́yìn tó yẹ pé tó ti kọ́ mi rí tíṣà kan tó ti kọ́ mi rí ó jẹ́ advisor fún gọ́vnà lẹ́yìn táàjọ ròpọ̀ rí táàjọ bọ́ra wa lọ́wọ́ rí táàjọ jẹ táàjọ mu rí ara wa náà ni wọ́n ti ní àwa náà la yàn wọ́n pé kí wọ́n jẹ́ adarí wa ìwà tí wọ́n ti kọ́ lára wa òun náà làwọn náà ń padà wù so ọ̀nà àbáyọ ni pé ká yíwà wa padà àwa gan fúnra wa ẹlòmíín bẹ lágbóolé wọ́n dáwó jọ sí lágbóolé oko náà wọ́n béèrè owó ọsọ dìjà tí yìí bá jẹ gọ́fìnà nǹkan kí ni ó ṣe wọ́n dáwó jọ fẹ́lòmíín inú mọ́sálásí nínú ṣọ́ọ̀ṣì oko náà wọ́n béèrè owó ọsọ di wàhálà ẹlòmíín yáwó olówó fẹ́ béèrè owó ọsọ dìjà bọ́ọ̀ bá tí ì rí ọsọgbà tó rí ni ẹlòmíín bí àfọ́rá bí ọkọ̀ kan ẹlòmíín iléeṣẹ́ kéréje ọjẹ́run tí yìí bá di president kí ni ọ̀dánwò àwa gangan tá a jára àlú ká kọ́kọ́ ká túnra wa ṣe ká padà sọ́dọ̀ Ọlọ́run ẹ rí pé ànábì ti sọ nínú ọ̀tá sọ lẹ́ẹ̀kan pé tíjọba ọba fún alẹ́tọ̀ wa ká béèrè ẹ̀tọ́ wa lọ́dọ̀ Ọlọ́run nǹkan ṣẹlòmíì náà nú wọn ẹlòmíì ṣe bí àwọn tá a jẹ́ tálíkà Ọlọ́run kẹwàá lóòótọ́ ni a máa wo àwọn ẹlòmíì ọmọ wo olówó yọ́ máa wo ẹni tó wà ń pò yọ́ máa fọlá rẹ̀ tọrọ tó jẹ́ pé òun gan tó wà ń pò ó tún fọlá àti ẹ̀ gan tọrọ wọ́n lò ní mọ̀ nígbà tí bá ń wò tẹ́ bá tí gbogbo yín bá péjọ wájú ẹ̀ tẹ́ ní ààdì chíà kíníkan yóò máa wò bí àwọn eléyìí tí wọn ò rí dókítọ̀ tí wọn ò rẹ́ni tí ó tọ́jú wọn a ní ọ́nì ṣẹ̀tẹ́ sí gbogbo ẹ̀ tí tẹ́gun wọn lè kókókó ẹ̀ ohun tí ń pọ́n lé gan òun sì máa tóun rán lára wọn tálíkà ní sí tálíkà bá rìn ní ìsìn tó bá rìn dóje àbí tó bá rìn dé yemẹ tó bá yóò tún délé yóò tún máa ta pọnpọn pure water táwọn mu àbómi táwọn mu àwọn ò lè mú ẹlòmí ò lè mú tẹ́lòmí bá fẹ́ yẹ̀ fúnpá rẹ̀ wò lásán yóò dé ìlú èbò kó tó yẹ̀ wò so ọwọ́ ohun tó lọ́n ṣe fún wa pé oúnjẹ tá a ti ẹ̀ ń jẹ omi tá à ń mu ọba wa láàmú ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run ká wá padà sọ́dọ̀ Ọlọ́run ká béèrè ní tá a bá fẹ́ ní tá a bá ní kọ́lọ́run mọ́ nígbà ayé ẹmọ́jẹ̀ dákọ̀ wọn tàbí ká tiẹ̀ dákọ̀ wọn náà nígbà ayé Àbáṣà tí gbogbo nǹkan le kókókókó àwọn Babangida lọ́kọ́ sí ìjọba Abíọ́lá wọlé a ní kó gbé fún kò gbé fún nígbọ̀ya ó gbé sọ́nẹ́kàn ẹ̀bẹ̀ Àbáṣà lé sọ́nẹ́kàn pò gbogbo ní pàápàá jùlọ ní South West lọ́dọ̀ wa ń bí gbogbo ẹ̀ lè kankan sáà ní Abíọ́lá la fẹ́ o wàhálà sápọ̀ ìlú lé gbogbo débi báwọn èèyàn ń gé igi tútù tí wọ́n fi ń dáná nígbà náà tí gbogbo nǹkan lé kankan nígbọ̀ wá yá Àbáṣà náà ló ní kí gbogbo àwọn àfọ́ ọmọ ṣàdúà gbogbo wọn kékòrá ní ipò gbogbo Nàìjíríà pé kí gbogbo nǹkan dẹ̀ nígbà tó Ọlọ́run gbàdúrà ohun gangan Ọlọ́run kọ́kọ́ múlẹ̀ àbí àìsẹ́ Abíọ́lá Ọlọ́run kọ́kọ́ múlẹ̀ nígbà ọ̀yá lọ́lọ́run tó mú Àbáṣà náà lẹ̀ àwọn méjèèjì náà ní ń dá wàhálà lẹ̀ Àbáṣà fẹ́ jẹ òun náà fẹ́ ṣe ààrẹ alágbádá ológun ní o láti ibi ológun ló ti fẹ́ fò ló ti fẹ́ di alágbádá Abíọ́lá náà díklẹ̀ ara rẹ̀ pọ̀ ń di ààrẹ wàhálà sáàbọ̀ lẹ́nu àwọn méjèèjì Ọlọ́run mú kúrò lẹ̀ Ọlọ́run mú àwọn méjèèjì kúrò lẹ́tàn ìlú bá túbà lọ́bá túṣẹ́ láàbára tí kankan mọ́nú wọn ló ń káàkó bá ń sáyé rẹ̀ lọ ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé tá a bá sọ fọ́lọ́run pé tá a fẹ́ nì Ọlọ́run ó ṣe fún wa
ní tá a fi máa sọ pé protest lórílẹ̀‐èdè yìí a gbọ́dọ̀ ṣọ́ra. Nígbà EndSARS ń jò ní ẹ̀mọye àwọn ọ̀dọ́ tó kú lẹ́kọ̀ọ́ ni wọ́n sì lẹ́ni àwọn òkú, àìmọye lọ́rá tó ti kú dànù, tàwọn ẹbí wọn ní ọ̀dà wọ̀ bẹ́ẹ̀ tí a tún ṣe wẹ́rẹ́ náà nísìn, ẹ̀mọye ẹ̀mí tó ṣòfò, ẹ̀mọye dúkìá, ẹ̀mọye billions of naira tó bàjẹ́. Ẹni tí dúkìá rẹ̀ bàjẹ́ nísìn ó di tòun àtẹbí rẹ̀ nìyẹn. Torí ìdí èyí ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run, ká kúrò nídìí ẹ̀ṣẹ̀, ká wá sọ ohun tá a fẹ́ fọ́lọ́run. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. tó ẹ káàbọ̀ bá láti ojúde lọ́run ìkànnì Jígí Alára lẹ́wà lórí ètò wa Ojú Ìwòye náà ni ẹwà. Ẹ bá wa lórúkọ yín fún àwọn àlejò tó ń wò wá lé àlejò. Olùpẹ̀ orúkọ tèmi ni ìrìnàṣẹ́ Ọlọ́run Olúṣẹ́gun Òkèṣọ́lá láti ìjọ K&S Church Agbọ́jésù nígbàdàn. Ẹ ṣeun púpọ̀. Ó náà lẹ ti gbọ́ orúkọ wọn láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run náà ni ẹgbọ́ kan láti ẹnu wọn. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé ìṣẹ́ pé gbogbo tó ń ṣẹlẹ̀ lásìkò yìí mo rò pé kò síbi tágẹ́gùn rẹ̀ ò fẹ́ dé. Ìránṣẹ́ Ọlọ́run má bí pé ṣé bí ó bọ́rọ̀ lù yìí ṣe rí lásìkò yìí ní tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn nínú Bíbélì ní ayé àwọn ìránṣẹ́ kan rí. Ẹ ṣe olùtù èyí ò jẹ́ àkọ́kọ́. Ẹ jẹ́ kí n mú àtọ́ra sí àpẹẹrẹ nǹkan tó ti ṣẹlẹ̀ nínú Bíbélì. Tí a bá wo ìgbà ìránṣẹ́ Ọlọ́run kan tá a mọ̀ sí Jónà. Gbogbo wa la mọ̀ ìtàn ìyàdá. Gbogbo wa la mọ̀ ìtàn. Ẹ jẹ́ kó kọjá. Ẹ bá fẹ́ kọjá ẹ jáde. Ẹ jáde. Ok, ayé jẹ́ kalẹ̀. Aya. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, mo sì dúpẹ́ lọ́wọ́ ìgbésẹ̀ yìí. Irú nǹkan báyìí tí Nàìjíríà ń là kọjá yìí ó ti ṣẹlẹ̀ nínú Bíbélì ni. Ẹ jẹ́ kí láì gbà yín ní ẹ̀rí kí n tọ́ka sí àpẹẹrẹ kan. Ẹ rí pé ìlú kan wà táwọn pè ní Nínéfè. Nínéfè ó jẹ́ ìlú tó lọ́run fẹ́ràn ìdára bí Nàìjíríà yìí. Ẹ rí ṣùgbọ́n ìwà ìṣe wọn ti gbogbo òǹkùlùkù bá ọ̀nà tiẹ̀ wọ́n ṣe nǹkan tí ó tọ́. Ìdààmú wà láàrin ìròyìn wà nínú ìlú yìí ṣùgbọ́n jẹ́ ìlú tọ́lọ́run fẹ́. Ọlọ́run wá pé Jónà pé wá lọ sínú ìlú yìí. Jónà ọ̀sẹ̀sẹ̀ wọn ń lọ bí àwọn ìrìnsẹ̀ Ọlọ́run náà ṣe wà lórílẹ̀-èdè tó yẹ pé wọ́n ké tantan. Àáfà ké, pásítọ̀ ké, wọn kálukú ń bọ̀ ní ẹ̀tì ẹ̀ lọ. Wọn ò yà sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀rí Jónà ṣe wọlá òun náà ké wọn ò dáhùn. Obìnrin kò mẹ̀sùmọ́ Ọlọ́run ṣe pé ìlú yìí ìlú tọ́lọ́run fẹ́ ní tá bá sì wò Nàìjíríà yìí á rí pé ìlú tọ́lọ́run fẹ́ gidi ni. Òjò rọ̀ lásìkò rẹ̀, òòrùn rọ̀ lásìkò rẹ̀, nǹkan ọ̀gbìn jáde lásìkò rẹ̀. Mélòó ni àwọn ìlú yòókù tí wọ́n rí bí Nàìjíríà ṣe lọ ṣùgbọ́n jẹ́ ìlú tí Ọlọ́run fẹ́. Á rí pé Jónà sákò níwájú Ọlọ́run kàkà kó lọ sí Nínéfè ó sá lọ sílùú ni ẹ̀rí ṣùgbọ́n fún ìyàlẹ́nu Ọlọ́run gbogbo ìrìn àjò Jónà bí gbogbo wá sí wọn Ọlọ́run tún darí ẹ̀ padà wá sílùú Nínéfè ẹ̀rí ṣùgbọ́n àwọn tó padà dé tí àsìkò tí Ọlọ́run ṣe tán pẹ̀lú Nínéfè ẹ̀rí bó ṣe ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń gbọ́ Nínéfè dẹ̀ yí padà wọ́n dẹ̀ lọ nínú ẹkún wọn ẹ̀rí Ọlọ́run dẹ̀ gbọ́ tí wọn ìlàkọjá Nàìjíríà náà bí gbogbo wa bá lè yí padà látòrí olórí títí ìfúnpá aráàlú káfí ọ̀nà ìwúwọ́ wa sílẹ̀ ẹ̀rí ojú Ọlọ́run bẹ lára wa yóò sì tún ìlú yìí sí. Wúlì ẹ jẹ́ kí n bí báyìí pé pẹ̀lú bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe wá rí báyìí ká padà sórílẹ̀-èdè wa
bàbá wo a ní àwọn olórí àwọn adarí tó ń darí wa nǹkan ò sì rọgbọ ṣé ẹ̀ṣẹ̀ ní ká pe eléyìí ni àbí àwọn olórí wa náà mọ̀ọ́mọ̀ fìyà rẹ̀ jẹ wá kí lẹ lè bá wa sọ lápá rẹ̀. ẹ ṣe olóòtú inú mi dùn fún ìbéèrè tí ẹ béèrè mo sì fẹ́ kí gbogbo etí tó ń gbọ́ mi kó wà nínú ẹ̀mí pẹ̀lú kan fi etí balẹ̀. àṣìṣe ńlá gbà ní pé ká sọ pé àwọn olórí wa ni wọ́n ń dà wá láàmú kì í ṣe àwọn olórí bí kò ṣe ẹ̀ṣẹ̀ ètò ti wà ní orílẹ̀-èdè. ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ àwọn olórí ń gbìyànjú o ẹ jẹ́ ká wo ìgbà tí Mósè wà ní aginjù ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ akẹ́tọ̀ ẹ kí àwọn ọmọ èèyàn máa ṣe sí Mósè ni wọ́n ń ṣe wọ́n á pariwo mọ́ bí kò sì wà wò bí kò sọ̀rọ̀ sọ ó sì ń gbìyànjú ẹgbẹ́ nínú àwọn tó tún súnmọ́ àwọn mẹ́ta kan wà tí wọ́n tún dìtẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí ní ìlú yìí a rí pé olórí wa ó ní kò ní dàǹgẹ̀sì ó sà ní àwọn jẹ́jọ́ ń jíròrò àwọn jẹ́jọ́ ń jíròrò bí Mósè náà ń jọ sí tí wọ́n dìtẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ó kó mọ́ra tó jẹ́ pé ó yẹ kí wọ́n ṣe nǹkan tó fẹ́ kí ìlú olùfilé àpárá wọn ń pawó sí mélòó ló lórí fẹ́ sí ẹ̀rí kó sì nǹkan tó lórí fẹ́ sí àfìgbà tí Ọlọ́run dá sí ìrìn àjò Mósè bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀rí bàbá ìrìn àjò owó wù Ọlọ́run ẹ jẹ́ kí n sọ díẹ̀ nínú àwọn nǹkan tí a lè pè ní ẹ̀ṣẹ̀ lórílẹ̀‐èdè yìí nínú Bíbélì Galatia 5:19 Bíbélì sọ pé àwọn iṣẹ́ tí ara farahàn tí wọ́n ṣe wọ̀nyí bíi panṣágà àgbèrè ìwérí wọ̀bìà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmutípara ìrédìí òru ẹ̀rí ẹ jẹ́ kí n mú kan bẹ́ẹ̀ ṣe nígbà tí a wà ní kékeré ẹ̀rí ẹran tí bí ètò ẹ̀kọ́ ṣe ní tá a bá dé skul á lọ assembly á lọ gbàdúrà tá a bá fẹ́ jáde á lọ assembly á lọ gbàdúrà ṣùgbọ́n ní Nàìjíríà tá a wà lónìí mélòó ní skul tó ráyè fọ̀tọ̀ náà ẹ̀rí láti kékeré ní ìwà ìkà ipa tí ń gbilẹ̀ lórílẹ̀‐èdè ẹ̀rí àti ká képe Ọlọ́run ẹ̀rí kí o ṣe nǹkan tí olórí fẹ́ ṣe bí kò ṣe kí àtolórí o àti àwa tí wọ́n ń ṣe ìṣàkóso lé lórí ká padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí ká wá ojú Ọlọ́run sẹ́rí àtúnṣe Nàìjíríà ó bẹ̀rẹ̀ látọwọ́ àwa ìrìnsẹ̀ Ọlọ́run àfà gbogbo àwọn tó bá ti di olórí ẹ̀sìn ìdí nìyí ẹ̀kọ́ wo ni wọ́n kó gbogbo àwọn tó wà lábẹ́ wọn. ẹ̀kọ́ wo náà kọ́ àwọn tó wà lábẹ́ wọn. ẹ̀rí Yorùbá ní ìdàkùnmọ̀ kí ní ìdí ọ̀sán ẹni abiri kan kí ní ìdí òru. ẹjọ́ sí ọmọ tá a bí léèrè kan ó lè gbégi ní kó lọ sí òpópónà ẹgbẹ́ yẹ́ẹ́sì ọ̀yá ìjàngbára bẹ̀rẹ̀ ìyẹn kọ́ lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ kan ṣoṣo tí mo fẹ́ kí gbogbo owó tẹ̀lé o ní pé ká padà sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa tó bá jẹ́ àpá padà sí mọ́sálásí sálúwalá képe Ọlọ́run ẹ̀rí tó bá jẹ́ pásítọ̀ padà sí chọ́ọ̀chì képe Ọlọ́run ṣé bí Nàìjíríà ti tẹ́lẹ̀ rẹ ni Nàìjíríà ò yí padà ẹ̀rí sẹ́rí èmi ò gbà wípé ká gbégi dáná ní solution wà ní pé ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run. ẹ ṣe púpọ̀ pásítọ̀ wòlíì Ṣẹ́gun Ògúnlọlá láti K&S náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ kí n béèrè báyìí pé lọ́wọ́ báyìí sì ṣé olórí tá a ní yálà ẹlẹ́sìn míì ni ṣé ọ̀rọ̀ náà ti ẹ̀fà ìgbà ká bọ̀wọ̀ fún àwọn olórí wa àbí ká máa tàbùkù àwọn olórí wa. ẹ jẹ́ kí n jẹ́ kí ọ̀gá kan yé gbogbo wa lónìí pé ọ̀rọ̀ náà sọ yìí pé kò sí olórí kankan tàbí aláṣẹ kankan tó dé orí ipò tó sẹ́yìn wọn lọ́rùn. kò sí olórí kan àbí aláṣẹ kan tó dórí ipò kan tí ò sí ẹ̀yìn Ọlọ́run ọba ń bẹ̀. Bíbélì sì jẹ́ ká mọ̀ nínú èrò mi pé
ká bọ̀wọ̀ fún gbogbo àwọn aláṣẹ pátá ẹ̀rí àwọn aláṣẹ mú iṣẹ́ ní tí àìkànní mọ́ tàbùkù ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ àáfà wòlíì mú iṣẹ́ ní àbò ìdájọ́ wòlíì ìdájọ́ àáfà kò sí lẹ́nu ọmọ lẹ́kí lẹ́kí ọlọ́run ló ṣe kí ni ló ní ọ̀wọ́n ókè kí ni ọyá o ẹ̀yin tẹ́wọ́ bá mi lálejò ọyá ẹja lọ lórí stéyìn ẹ̀yìn o ọyá mo ti di president ọyá ẹ mọ̀ dá ẹgbẹ́ àtọwọ́ dá tèmi nu kì í sí ọlọ́run ẹ̀rí ọlọ́run ti ọ̀gbẹ́ àwọn tí yóò fi ṣe olórí àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ẹni ọ̀wọ̀ ni wọ́n yálà ẹlẹ́sìn kejì ni o yálà ẹlẹ́sìn àbáláyé tó bá ti lè wà ní ipò àṣẹ ènìyàn ọ̀tọ̀ ni wọ́n. a gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún àtọ́lá fún wọn gẹ́gẹ́ bí olórí. ó wá kó àwọn àti ẹ̀ tó yàn wọ́n síbẹ̀. ẹ ṣe púpọ̀ èèyàn wà nílé tẹ̀gbọ́n wà lórí ìkànnì ojú ìwòye ní ìkànnì Jígí Alára náà lọ́wọ́ àti ń dábìí ẹ̀dùn tá a rọ̀ bí òwe láti ẹ̀rọ. ẹ ṣe púpọ̀ òun ní ká jẹun báyìí kó pẹ́lẹ́ náà fọ̀nà fún náà ni ò jẹ́ torí àkókò wa àrọ́jọ́ mọ́sọ lókun àbíbù tí ń kànlẹ́ ó ti ń sọwọ́ sí mi lọ́ọ̀kan kòkòkò wà kéré ọjọ́ tó lọ. ẹ ṣe púpọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu wòlíì Ṣẹ́gun Ògúnlọlá láti ìjọ K&S Church náà ni wọ́n ti bá wa sọ̀rọ̀ láti àárọ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára tẹ́ ń bá wa fìfẹ́ jẹ́ ẹ̀hún náà nù o pé ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ Ọlọ́run lọ́kàn àwọn àfáà náà ti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ Ọlọ́run lọ́kàn ká gbà pé ká padà sọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ bí ẹ̀ṣẹ̀ tá à ń dá ní kọ̀ọ̀kan àbí gbàgbà ká túbọ̀ sọ́dọ̀ Ọlọ́run ká ṣe kí ni ká gbàgbọ́ papọ̀ ká kó sí ọ̀dọ̀ Olódùmarè títí ìgbà míì tá sì ń pàdé lórí ètò wa Ojú Ìwòye Báṣítẹ́rù Hasan ló kọ̀ níta yín mọ̀ sí Ojútẹ́lẹ̀ mo kí o Habib Alaka àti Sọ́lé Òbákàrẹ̀ títí ìgbà míì tá tún pàdé mo fọyín sí kú sọ pé àláfíà Ọlọ́run àánú Ọlọ́run orí àjẹ ìjẹta Ọlọ́run tó túmọ̀ sí àlùbáríkà ọmọ àgbà gbogbo àgbé mò ń kí n ti mùsùlùmí pé assalamu alaikum warahmatullahi wabarakatuh mo kí n títí àánú nígbàgbọ́ pé shalom.